wọ́n ti sọ nǹkan náà. wọ́n ti sọ nǹkan. Kò sí ìrètí fún wọn lọ́fà. ló jẹ́ kí wọ́n sì bẹ́ẹ̀ kò sí ìrètí fún wọn mọ́ ló fà. ọ̀dà nígbà tí àwa ń wò ó àwa rí i pé ẹni tí wọ́n mú nínú ẹgbẹ́ òṣèlú APC tí ọmọ jẹ́ DG fún ìpolongo ìbò fún ẹgbẹ́ APC wọ́n wá láti Ìjẹ̀ṣà tí í ṣe ọ̀nàrẹ́bù Wọlé Ìjẹ̀ṣà kí ló dé tẹ́ fi wá wò pé bẹ̀yẹn náà ni ẹ̀tún wọn nígbà tá a tún wá sí wàhálà tó wá rí pé ọ̀nàrẹ́bù ọ̀kẹ́yẹn o ní ẹgbẹ́ òṣèlú tí ó ti yé yín ló ti kú ò kí ló dé tẹ́ fi wá rò bẹ́ẹ̀ kí là àfojúsùn yín ṣé ẹ rò pé yóò dìlè fà fún yín báyìí. ṣé kò wá sí wọn ò sí ní gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n wà ní gọ́ọ̀mẹ̀ntì bọ́ ọmọ Ìgbò gan mo fẹ́ lè sọ pé nípínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ gómìnà Adeleke yìí ti ẹ̀rù pé wọ́n ka ìṣọ̀kan mọ́ ara ìpínlẹ̀ Ọ̀ṣun rárá. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí aṣíwájú Muyideen Bọ́lá Oyèbánjí ó wá sí Ayédáadé grammar school ó ṣe ìwúrí fún àwọn ọmọ tí wọ́n wà níbẹ̀ látara pé táwọn ọmọ ìbá tiẹ̀ fẹ́ wọlé gan-an o ọ̀nà wo la tún fẹ́ gbà tí ìrọ̀rùn ó tún fi dé bá ọmọ yìí ó mọ̀ gbé kóstà wọ́n ti ní kóstà kan lẹ̀ tẹ́lẹ̀ ó tún gbé kóstà kan sí fún wọn yóò wá jẹ́ kóstà fáwọn akẹ́kọ̀ọ́ ìkan eré wọlé ìkan ìjọba ìbílẹ̀ ìṣọ̀kan tí ó. a tún kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tí ẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì yín ìkànnì wa Otasansan TV lórí ètò yín tí ẹ ti mọ̀ bí ẹni mo gbajúgbajà ètò tá a pè ní ọ̀rọ̀ ìlú kí la máa ń ṣe lórí ètò ọ̀rọ̀ ìlú orí ètò ọ̀rọ̀ ìlú láti máa ń gba àlejò àwọn tí ọ̀rọ̀ kàn àwọn olóṣèlú àwọn olórí ìlú lọ́balọ́ba lóyè àwọn ọ̀tọ̀kùlú òun náà la máa ń gbà láàyè lórí ètò ọ̀rọ̀ ìlú tá a ti máa ń sọ àwọn nǹkan tó jẹ mọ́ ìdàgbàsókè ìlú àti bí nǹkan ṣe ń lọ ìdí rẹ̀ tí ẹ fi ń wo àlejò mi lórí ìjókòó fún tèmi táwa ní àlejò mi ẹ gbọ́ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ olóṣèlú ni wọ́n ọmọ ẹgbẹ́ òṣèlú wo ni wọ́n ìjọba ìbílẹ̀ wo ni wọ́n ti wá ìlú wo ni wọ́n ti wá tá a bá wọnú ètò lọ ẹ mọ̀ mọ́ Tajudeen olówó òkè orúkọ tèmi MC tó ta sánsán làwọn èèyàn pè mí ìnàjọ ẹkùn tí bọdẹ lẹrù ní gbogbo gbà ẹ̀ṣọ́ kò yí ni mí o ìkúlẹ̀ ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ nílùú bàbá mi kábíyèsí ọba Muhammadu Taofeek Iyèọlá Àkàndé Mọ̀rẹ́nigbádé Olúkòyí tilẹ̀ Ìkòyí bàbá kẹ́ẹ̀pẹ́ o mo sì kábíyèsí forí adé àlejò mi ẹ bá mi kí àwọn aráalé tí wọ́n ń wò wá tí wọ́n ń gbọ́ wọn. lákọ̀ọ́kọ́ mo kọ́ kí Ọlọ́run lẹ́yìn pé mo kí Ọlọ́run tán mo kí àwọn tí Ọlọ́run kó lé ayé lé lọ́wọ́ mo kí Otasansan TV ẹ̀yin Ọlọ́run tí ń bá ń ṣe lánàá ó ń bá ń ṣe lónìí tó bá di gbogbo ọjọ́ ayé Ọlọ́run máa bá ń ṣe. àṣẹ Èdùmàrè. orúkọ mi ni Honorable Isiaq Sanusi tí mo jẹ́ ọmọ bíbí méjì mo jẹ́ ọmọ bíbí ìlú Àpòmù ní agboolé Màlété l'Àpòmù bákan náà ni mo tún jẹ́ abala kejì nílùú Ìkòyí nílé Mọ́sálà àti Àpòmù àti Ìkòyí èmi náà mo ní méjèèjì níjọba ìbílẹ̀ ìṣọ̀kan. àdúpẹ́ kò sí àní-àní Honorable Isiaq àti mọ̀ yín gẹ́gẹ́ bí olóṣèlú ó ti pẹ́ díẹ̀ a sì ti ń gbọ́ ipa takuntakun tẹ́ ń ṣe látàrí kó tó dé ní. a fẹ́ mẹ́nuba ọ̀rọ̀ òṣèlú níjọba ìbílẹ̀ ìṣọ̀kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ a mẹ́nuba eléyìí tí à ń wò lọ́ọ̀kan yìí mo máa ń sọ pé lásìkò yìí ìpínlẹ̀ Ọ̀ṣun lóyún kọ́nà ọbẹ̀ Elédùmarè kọjá kó bímọ rẹ̀ fún gbogbo wa a mẹ́nuba oyún tí ìpínlẹ̀ Ọ̀ṣun ní lásìkò yìí eléyìí tí a ń retí wípé a dìbò yan gómìnà tuntun fọ́dún mẹ́rin míì nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ ta ni Honorable Isiaq nínú òṣèlú. mo kí olóòtú
gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú orúkọ mi ni Honorable Isiaq Sanusi Ọpẹ́yẹmí tí mo jẹ́ ọmọ bíbí tìlú Àpòmù. Mo jẹ́ kan lára àwọn ọmọ ẹgbẹ́ progressive láti ọdún díẹ̀ wá léyìí tí Ọlọ́run sì kà wá yẹ nínú ẹgbẹ́ náà. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ni wọ́n sì dá wa mọ̀ níjọba ìbílẹ̀ Ìṣọ̀kan àti nípínlẹ̀ Ọ̀ṣun. ṣe ó ti dá wa lójú nìsín pé ọmọ ẹgbẹ́ òṣèlú APC nìyí tí ò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ torí àwọn kan wà tí wọ́n mọ̀ pera wọn ní ọmọ ẹgbẹ́ kan ní kọ̀rọ̀ ṣùgbọ́n táwọn bá dé gbangba wáyà báyìí wọn ò ní lè fọ́ sọ̀yà pé ọmọ ẹgbẹ́ òṣèlú báyìí làwọn. progressive to the call ni àwọn aṣíwájú wa nígbà yẹn ní èyí tí wọ́n sì tàn jẹ́ leader wa látòrí bàbá wa Bísí Àkàndé bàbá Karim Kẹ́mi Ẹ̀wọ̀n leader wa aṣíwájú wa Gbóyèga Oyètọ́lá nípínlẹ̀ Ọ̀ṣun gómìnà àná léyìí tó jẹ́ mínísítà lọ́wọ́lọ́wọ́ báyìí. Lẹ́yìn àwọn àgbààgbà pọ̀ ní òṣèlú ẹ̀yìn mọ́sálàyé dárúkọ aṣíwájú mi leader mi distinguished senator Mudasiru Oyètúndé Hussein léyìí tí ó jẹ́ balógun ti ilẹ̀ Ìjìgbò káfàtà. So fúdìí èyí ọmọ ẹgbẹ́ progressive ni wá. Tí àbá wa bí ni gbogbo ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ni wọ́n ti ní ọmọye láti jẹ́ bí ẹni tí ó díje dupò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun ní oṣù kẹjọ ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún tá a wà yìí. Nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n lọ́mọ ẹgbẹ́ tí wọ́n ní aṣojú tiwọn tó ń díje. Nínú ẹgbẹ́ òṣèlú APC a ní aṣíwájú Muyideen Ọlátúnjí à ń bọ̀ ọmọ ìlú Ìkirè ni wọ́n ti fi ìgbà kan rí jẹ́ kọmíṣánná fún ètò ìṣúná nípínlẹ̀ Ọ̀ṣun. Nínú ẹgbẹ́ òṣèlú Accord lọ́wọ́lọ́wọ́ báyìí gómìnà tó wà nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí aṣíwájú Adémọ́lá Adélékè tí wọ́n wá láti ìlú Ẹdẹ. Àwọn èèyàn wá ń ṣe ìṣirò òṣèlú wọn wá ní ẹni tí wọ́n fi ṣe ẹni tí ó máa darí ètò ìpolongo ìbò fún ẹgbẹ́ òṣèlú Accord ọmọ Ìkirè ni tí ṣe sẹ́nitọ́ Lérè Oyèwùmí. Nígbà tí ẹni tó wá díje sípò gómìnà ní ẹgbẹ́ òṣèlú APC tó wá láti ìjọba àbílẹ̀ Ìrèwọlé nílùú Ìkirè tí Lérè náà ti wá wọ́n á ní yóò fẹ́ nira díẹ̀ fún ẹgbẹ́ òṣèlú APC láti dìlífà pàápàá jùlọ ní Ìrèwọlé ní Ìṣọ̀kan. Olóròyìn àwa ń gbọ́ ni wọ́n ní tẹ́ bá dé iléeṣẹ́ wa tá a bá jókòó báyìí pé màá bí ń léèrè bó lẹ ṣe rí ọ̀rọ̀ yẹn sí. Mo kí olóòtú. Yes sir. Ọ̀rọ̀ tí ó ní làákàyè tó sì jẹ́ pé ó yẹ kí o ní làákàyè kó mọ bí ó ṣe dá rẹ̀ mọ̀. Lákọ̀ọ́kọ́ pé wọ́n mú ẹni tó máa jẹ́ olùdarí fún ètò ìpolongo ìbò láti inú ẹgbẹ́ Accord tó jẹ́ ọmọ bíbí Ìkirè tó tún jẹ́ sẹ́nitọ́ lọ́wọ́lọ́wọ́. Ìyẹn túmọ̀ sí pé tẹ́ bá fojú inú wò àpẹẹrẹ pé bíi pé kéèyàn ti rí i pé nǹkan fẹ́ bọ́ sọ́nà léyìí tí wọ́n fẹ́ fi ṣe àdójútì fún irú ọmọ ìlú bẹ́ẹ̀ ní nǹkan tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni torí pé àwọn Yorùbá sọ pé a kì í rí ẹ̀fọn ta lẹ́ẹ̀kejì. Èyí tí wọ́n fún ìjọba Ìrèwọlé Ìṣọ̀kan Ayédadé nínú ẹgbẹ́ òṣèlú progressive nínú ẹgbẹ́ APC léyìí tí wọ́n fún wa ní ọmọ oyè aṣíwájú Muyideen Bọ́lá Oyèbánjí à ń bọ̀. Eléyìí ni àkọ́kọ́ fún wa ní federal constituency wa. Eléyìí ni àkọ́kọ́ fún wa ní state constituency wa. Eléyìí ni àkọ́kọ́ fún wa ní ìjọba Ìrèwọlé local government. Léyìí tí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tá a ti gbìmọ̀ pọ̀ láti jẹ́ pé eléyìí tí ń bẹ lọ́wọ́ wa kò gbọ́dọ̀ bọ̀ mọ́ wa lọ́wọ́. So tá a bá wá sọ pé wọ́n fún ọmọ
bíbí ìlú Ìkirè ní DG nínú ẹgbẹ́ àkọọdù ìyẹn túmọ̀ sí pé àwọn gan mọ̀ pé wọ́n ti sọ nǹkan nù. wọ́n ti sọ nǹkan. kò sí ìrètí fún wọn lọ́fà. ló jẹ́ kí wọ́n sì bẹ́ẹ̀ kò sí ìrètí fún wọn mọ́ ló fà. ọ̀dà nígbà tí a wá ń wò ó a wá rí i pé ẹni tí wọ́n mú nínú ẹgbẹ́ òṣèlú APC tí ọmọ jẹ́ DG fún ìpolongo ìbò fún ẹgbẹ́ APC ó wá láti Ìjẹ̀ṣà tí í ṣe ọ̀nàrẹ́bù Wọlé Ìjẹ̀ṣà kí ló dé tẹ́ fi wá wò pé bẹ̀yẹn náà ni ẹ tún wá nígbà tá a tún wá sí ìwádìí tó wá rí pé ọ̀nàrẹ́bù ọ̀kẹ́yẹn o ní ẹgbẹ́ òṣèlú tí ó ti yé yín ló ti kú ò kí ló dé tẹ́ fi wá rò bẹ́ẹ̀ kí là àfojúsùn yín ṣé ẹ rò pé yóò dìlè fà fún yín báyìí. ní ẹ̀ka sí ẹ kú òun ọ̀nàrẹ́bù Olúwọlé Ọ̀kẹ́ àwọn àgbààgbà ẹgbẹ́ wa wọ́n rí i pé ó kátó ó sì kájú ẹ̀ yẹn fi yàn láti darí wa nínú ètò ìpolongo ìbò ó kájú ẹ̀ ó sì mètò. ẹ̀yin gẹ́gẹ́ bí olóṣèlú kí ni nǹkan tẹ́ ẹ. ìyẹn ni Wọlé Ọ̀kẹ́ tó bá fi mú olóṣèlú ní unit ẹ ní ward ẹ ní local government ẹ ní federal constituency ẹ tó fi lè wọ gba ìjọba tó dẹ̀ lọ sílé ìgbìmọ̀ asòfin tí ò sì bàjẹ́ láti àná dòní dọ́là ọ̀kàtò. àkàtì ẹ̀gbọ́n pé kì í ṣe ẹ̀kan kì í ṣe ẹ̀mejì. kódà yẹpẹrẹ kíkọ asín. yẹpẹrẹ kíkọ asín. bẹ́ẹ̀ni Wọlé Ọ̀kẹ́ nínú ètò ìṣèlú ìjọba yẹpẹrẹ kọ́ ni ọ̀nàrẹ́bù Wọlé Ọ̀kẹ́ nínú ètò ìjọba nínú ètò òṣèlú. ìtẹ́ ìsọ ni pé ọkàn yín balẹ̀. ó kájú ẹ̀ ní. nẹ́ẹ̀fì pé tẹ́ ẹ bá lọ wo ìbò tó gbé sẹ́nitọ̀ Démọ́lá Adélékè gan wọlé ẹ rí lápá Wọlé Ọ̀kẹ́ ń bẹ. bẹ́ẹ̀ ni tọ́ra àwọn tí wọ́n ṣe ètò ìpolongo ìbò tiẹ̀ náà nígbà náà ni. bẹ́ẹ̀ ni ó kájú ẹ̀ ó sì kàtó àwọn ẹgbẹ́ wa sì rí i pé ẹni tó ṣáájú ogun ní Olúṣọlá Wọlé Ọ̀kẹ́. tó túmọ̀ sí wípé káwọn èèyàn fọkànbalẹ̀. ìfọkànbalẹ̀ ni ó kájú ẹ̀ ó sì mètò. àwọn èèyàn wá ń sọ wípé crisis wà náà ẹgbẹ́ APC lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀ṣun mo ní crisis báwo kí ló dé kò sí já wọ́n ní sẹ́mi ò rí ni wọ́n ní ó bí ẹni pé àárín àwọn àgbẹ̀gbẹ́ kan ní state pé kò kún wọ́n ní bí àwọn wo wọ́n ní bí Ajíbọ́lá Bàṣírù nílùú Òṣogbo bíi sẹ́nitọ́ Yọlá Omiṣore pé eléyìí ó jẹ́ nǹkan tí yóò máa jẹ́ bíi tí ó lè máa mẹ́ẹ̀ láti jẹ́ pé kí à ń bọ̀ kó sì dé ní 2026 kí lẹ rí sí i. kò sí èdè àìyedè kankan nínú ẹgbẹ́ wa bó ti wùlẹ̀ kó mọ̀ àwọn tí wọ́n ń gbà lérò pé kéde àìyedè ọ wà àwọn ni wọ́n mọ tí wọ́n ń ṣe. àwọn wo. gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe sọ náà ni pé àwọn kan ń wò sọ wípé èdè àìyedè ń bẹ lẹ́yìn tí ò sì sí èdè àìyedè kankan bó ti wùlẹ̀ ọmọ nínú ẹgbẹ́ wa. sẹ́nitọ́ Bàṣírù Ajíbọ́lá Bàṣírù Àlùbáríkà wọ́n wà pẹ̀lú gómìnà wa tí ń bọ̀ lọ lójú ọ̀nà Aṣíwájú Muyideen Bọ́lá Oyèbánjí wọ́n wà lọ́fíìsì wọn ní gbogbo ìjẹta àná tí ò sí èdè àìyedè ọ̀gá wa Omiṣore wọ́n wà pẹ̀lú àwọn ẹgbẹgbẹ́ ifun ní ìjẹta pẹ̀lú bàbá Àkàndé former governor Síákà Oyètọ́lá gbogbo wọn lẹ́jọ́ wọ́n ti gbìmọ̀ pọ̀ wọ́n dẹ̀ ti pa ìmọ̀ pọ̀ látara pé wọ́n ti mọ̀ pé àwọn gbọ́dọ̀ ṣe iṣẹ́ láti deliver fún gbogbo ọmọ ẹgbẹ́ àti fún ìpínlẹ̀ Ọ̀ṣun. sọ fún mi pé kò sí èdè àìyedè láàrin wa bó ti wulẹ̀ kó mọ̀ fọkànbalẹ̀. ẹ̀sẹ̀ tá a bá tún wá ní káwọ́ bàbá ẹ rí i pé àwọn aráàlú ọ̀pọ̀lọpọ̀ aráàlú gẹ́gẹ́ bí àwọn oníròyìn tá à ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ti sọ ìrètí nù wípé àní jáde mọ́ àní dìbò mọ́ kò sí yàtọ̀ kò sí kanú wọn bákan náà ni wọ́n kí ni ẹ fẹ́ sọ fún wa tí ẹgbẹ́ òṣèlú APC fi yàtọ̀ àkọ́kọ́ ẹ̀kejì tí Aṣíwájú Bọ́lá Oyèbánjí tó fi yàtọ̀ láti pé káwọn èèyàn jáde kí ni ìyàtọ̀ àbí bákan náà ni.
bákan náà kọ́ kí ni ìyàtọ̀? progressive yàtọ̀ sí gbogbo Progressive. ẹgbẹ́. Ẹ lọ wo gbogbo àwọn infrastructure tá a ní Okay. níjọba for example ẹ jẹ́ ká kọ́ fi ìjọba ìbílẹ̀ tiwa tó jẹ́ tìṣọ̀kan ẹ jẹ́ ká kọ́ kíyèsí. Okay. Mélòó nínú PDP or accord tí wọ́n ṣe project níjọba ìbílẹ̀ ṣọ̀kan gangan tá a wà yìí Okay. tí wọ́n ti commission tá a dẹ̀ rí. Tá a bá fẹ́ mọ̀ wo kí ni nǹkan tó ti ṣẹlẹ̀ wá látẹ̀yìn nísìn ní tí progressive ti ṣe Okay. níjọba ìbílẹ̀ ìṣọ̀kan náà ló wà ń bẹ̀ tí bá a ṣe ń sọ yìí. Ṣé kò wá sí wọn ò sí ní gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n wà ní gọ́ọ̀mẹ̀ntì. Bọ̀ ọmọ Ìgbò gan mo fẹ́ lè sọ pé nípínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ gómìnà Adeleke Okay. ní ti ẹ̀rù pé wọ́n ka ìṣọ̀kan mọ́ ara ìpínlẹ̀ Ọ̀ṣun rárá bó ti wulẹ̀ kó mọ́. Ẹ pè sáwò gómìnà nígbà tí wọ́n dìbò wọn ò tiẹ̀ fẹsẹ̀ kan ìjọba ìbílẹ̀ ìṣọ̀kan fún kàmpé nígbà tí wọ́n dìbò. nígbà wọn dìbò eléyìí tán ló lọ́wọ́ yìí. lé tí wọ́n lò lọ́wọ́ yìí. Ẹ sọ fún mi ẹ ń bá dẹ̀ lè sọ nínú ọmọ ẹgbẹ́ wọn pé ọwọ́ àṣẹ kàmpé o níjọba ìbílẹ̀ ìṣọ̀kan o dépò pé kó promise wa pé nǹkan tí mo fẹ́ ṣe rèé o tí ò wá sí local government wa tí ò campaign dé local government wa kí ló promise wa wá tí ò wá promise wa ní nǹkan kan kí la expect kí la expect owó wọn. So wọ́n dẹ̀ ń bájọba lọ kò sí infrastructure kankan tí wọ́n lè sọ pé à ń ṣe. wọ́n ní àwọn ẹgbẹ́ bọ́ òsì wọ́ọ̀dù kọ̀ọ̀kan. Níbo ni ẹgbẹ́ sí ẹjọ́ kí wọ́n rí ká. kí wọ́n tiẹ̀ lè dákọ̀ wọ́ọ̀dù kọ̀ọ̀kan tí wọ́n dákọ̀ yẹn we have 11 ward kí wọ́n tiẹ̀ dákọ̀ wọ́ọ̀dù 4 péré. níjọba ìbílẹ̀ ìṣọ̀kan. níjọba ìbílẹ̀ ìṣọ̀kan kí wọ́n dákọ̀ wọ́ọ̀dù 4 péré tá a lè sọ pé ìjọba wọn ó ṣe. Now lẹ́yìn pé àti ẹ̀rí nǹkan kan ẹjẹ́ àti bíi sànà kéèsì ògùn ẹjẹ́ àgbéra láti express wa ní Koilé ká máa bọ̀ wá sí iléeṣẹ́ ọ̀tá sánsán tá a wà yìí já kòtò já gegele gbogbo ẹ̀. títí ọ̀dà lẹ́ sọ. nbí ń tá a jọmọ náà ni ká wá tún kúrò lẹ́yìn abiri tá a wà yìí ká máa lo oríta àjẹkù tó lọ́kadà bá tiẹ̀ gbà aboyún àfikọ́rọ̀ àmọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. bẹ́ẹ̀ ni àbí láti ẹ̀ tó máa sọ alámọ̀ láti máa sọ kárọ̀wí láti máa sọ gbogbo ẹ̀ ṣé bí títì tìlú tí wọ́n ṣe rí nìyẹn. ìdí nìyẹn tí mo fi ń sọ pé n ti rò pé ìjọba ìbílẹ̀ ìṣọ̀kan ó wà lára ìlú tí ìpínlẹ̀ Ọ̀ṣun darí tíjọba Adeleke ti ń darí. lórí ètò yìí kí gbogbo àwọn tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ wa tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún wa àti àwọn tí wọ́n ń lo ìkéde àti ìpolówó iléeṣẹ́ wọn lórí ètò yìí ìdíje tí mo fi ń kí Honorable Wasiu Prince Wasiu Oyelami tí wọ́n jẹ́ alága ìjọba ìbílẹ̀ ìṣọ̀kan South LCDA nílùú Ìkòyí tí àwọn náà ti ṣe àtìlẹ́yìn fún wa tí wọ́n ti ń kún wa lọ́wọ́ lórí ètò yìí pé ká mọ bọ́n fọn rere àtìlẹ́yìn fún aṣíwájú Bọ́lá Oyèbámíjí tí a mọ̀ sí à ń bọ̀ láti di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní inú oṣù kẹjọ ọdún tí a wà yìí ọjọ́ 15 a kí Honorable Prince Wasiu Oyelami ẹ ṣé àdúpẹ́ o. ẹ̀gbọ́n náà ẹ̀yin ènìyàn rẹ̀ ta ló lè mú ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ̀síwájú gòkè àgbà fún ọdún 4 míì táwọn wò lọ́ọ̀kan yìí. aṣíwájú Mùnírùdíìnì Bọ́lá Oyèbámíjí à ń bọ̀ ní o. ta ló mọ nǹkan táwọn ènìyàn fẹ́ láti gbáyé gbádùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. aṣíwájú Mùnírùdíìnì Bọ́lá Oyèbámíjí à ń bọ̀ ní o. oníwà tútù màmá ni o à ń bọ̀. ẹ̀yin ẹ ò gbọ́ rí. a nílò aṣíwájú tó mọ ohun tó tọ́ àti ohun tó yẹ láti ṣe ìlọsíwájú àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun. aṣíwájú Mùnírùdíìnì Bọ́lá Oyèbámíjí à ń bọ̀ lóní gbogbo wọ̀nyí o. òun ló tọ́ ká dìbò fún ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 kó di gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun. torí ẹ̀mí ìgbáyégbádùn aráàlú jẹ́ lógún òṣèlú bíi ti aṣíwájú Oyèbámíjí à ń bọ̀. tó ṣe márààlú pẹ́kípẹ́kí tó mọ gbogbo kọ̀rọ̀kọ́ ń dùn ìpínlẹ̀ Ọ̀ṣun. òun la fẹ́ lọ́dún 2026. ẹ̀mí pínrin láàrin tí ń bẹ lọ́kàn aṣíwájú Mùnírùdíìnì Bọ́lá Oyèbámíjí à ń bọ̀. ló fi yẹ lóyè láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. lábẹ́ àsìyẹ ẹgbẹ́ òṣèlú olóṣùṣù wọ́wọ́ All Progressives Congress APC. àmọ́ Oyèbámíjí ti lómi inú tẹ́lẹ̀. kódà àti ń bò múnú omi àmú ẹ̀. kó tó dòní ló fi tọ́kítọ́mọdé tàgbàtà kọta bógbárùkù tí o kò ń rere tí aṣíwájú Oyèbámíjí gbé dání. kò ní kárí tìbútòrò ìpínlẹ̀ Ọ̀ṣun. Honorable Prince Oyelami alága ìjọba ìbílẹ̀ ìṣọ̀kan South LCDA ló ṣagbátẹrù ìpolongo yìí. APC Progress.
ẹ̀yin gẹ́gẹ́ bí olóṣèlú kí ni àwọn àrítọ́ka sí pé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ òṣèlú APC àwọn ni wọ́n ń rúlu ìjọba ìbílẹ̀ tàbá ní parọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kí ni àwọn àrítọ́ka sí àti àwọn alùpùpù sáwọn wá tẹ́lẹ̀ tọ́ka sí gẹ́gẹ́ bíi pé níjọba ìbílẹ̀ ìṣọ̀kan o ẹgbẹ́ òṣèlú APC ti ní alága ń bẹ o tẹ́lẹ̀ tọ́ka sí. lákọ̀ọ́kọ́ mo kọ́ kí number one níjọba ìbílẹ̀ ìṣọ̀kan Honourable Gòkè Ọ̀dẹ́túndé lẹ́yìn ẹ̀ mo kí alága pátì Honourable Basiru Ọ̀ṣunlákẹ́ mo wá fòfẹ́ rẹ̀ mo kí Honourable Wasiu Oyèlámì àti alága ẹgbẹ́ nílùú Ìkòyí wọ́n ń ṣe iṣẹ́ ribiribi níjọba ìbílẹ̀ ìṣọ̀kan. lákọ̀ọ́kọ́ kí n kọ́ fi tàpẹẹrẹ tẹnujọ́ mẹ́ta yìí kí n kọ́ fi ṣe ẹ̀sàkù fún wa. wọ́n bẹ̀rẹ̀ grading ní local government kọ̀ọ̀kan ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan léyìí tí wọ́n dẹ̀ ti ṣe láti wọ́ọ̀dù 1 dé wọ́ọ̀dù 11 léyìí tí wọ́n pè ní phase 1. eléyìí tí wọ́n ṣe yìí àpẹẹrẹ pé ìlọsíwájú ó máa bá ìjọba ìbílẹ̀ ìṣọ̀kan. tẹ́ bá lọ wo à ń sọ̀rọ̀ ojú ọ̀nà lẹ́ẹ̀kan bí gbogbo ẹ̀ ṣe ń já kòtò tí ń já gegele yìí wọ́n kọ́ wò pé kí ni ọ̀nà táwọn lè gbé gbà tí ojú ọ̀nà yìí tí ó sì fi ṣe rìn fáwọn onímọ́tò fáwọn ọlọ́kadà ní táwọn lè ṣe náà ni pé káwọn gírèdì ojú ọ̀nà wọ́n dẹ̀ ṣe láti wọ́ọ̀dù kìíní tí èdè wọ́ọ̀dù 11 ni wọ́n ṣe láìpẹ́ lẹ́yìn yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ò tí ì pé wíìkì rárá wọ́n ṣe empowerment fún gbogbo ọmọ ìbílẹ̀ ìṣọ̀kan tó fi dórí àwọn olóyè ni o tó fi dórí àwọn ọmọ ẹgbẹ́ ni o tó fi dórí àwọn àtísà ni o àwọn oníṣẹ́ ọwọ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe. pé kẹ́yìn náà lè mọ̀ pé ìjọba ń lọ o kí wọ́n sì fọkàn balẹ̀. wọ́n ṣe inú gbogbo ọmọ ẹgbẹ́ ó sì dùn inú aráàlú ó dùn pẹ̀lú. bẹ́ẹ̀ ni wọ́n ṣe pẹ̀lú àwọn ìyá lọ́jà àwọn bàbá lọ́jà àwọn balógun àwọn baálẹ̀ bí wọ́n ṣe nìyẹn. so kò síbi tí ọwọ́jà àwọn alága ìjọba ìbílẹ̀ ìtìṣọ̀kan yìí tí ò dé nínú gbogbo empowerment tí wọ́n ṣe. so ó túmọ̀ sí pé wọ́n ń ṣe dáadáa wọ́n dẹ̀ ń fi hàn pé ìjọba ìbílẹ̀ ìṣọ̀kan ó sì ń lọ sókè àgbà. ẹ̀ṣẹ̀ tá a bá wá ní káwọ́ ẹ rí i pé kòkò kẹ̀kẹ́ ó ti dé tán kí ni ìmọ̀ràn yín fún àwọn aráàlú ṣùgbọ́n kẹ́ ẹ tó mú mọ̀ràn wá Yorùbá ní ọmọ oko tí ó jẹ bread ni ó fi kókò iṣu ló fi ránṣẹ́ lé kí ni ẹ wò pé tí APC bá gbàjọba ní 2026 tí à ń bọ̀ tó di gómìnà Aṣíwájú Nurudeen Bọ́lá Oyèbámíjí kí ni ẹ̀yin rò pé ó lè mú bá ìpínlẹ̀ Ọ̀ṣun kí ni ìrètí wa. lákòókò ìrètí wa tí Bọ́lá bá di gómìnà ó pọ̀ léyìí tí ò ṣe é kà rárá ó pọ̀ gbogbo wa la mọ̀ ìpín progressive wọ́n á ṣe physical projects. yàtọ̀ sí pé à ń fẹnu jìyànjó káàkiri lásán. ẹ lọ wo láti ìgbà bàbá Àkàndé gbogbo tẹ́ dórí gómìnà Ìjẹ̀ta tẹ́ dórí gómìnà Ànàsí Oyètọ́lá ẹ lọ wo gbogbo àwọn project tí wọ́n ṣe kò sí ìtẹ́ẹ̀nì rí tọ́ka sí pé lágbájá ló ṣe léyìí. ìyẹn ni àfojúsùn Aṣíwájú Nurudeen Bọ́lá Oyèbánjí continuity lórí àwọn physical projects abandoned projects tí wọ́n ti ṣe sẹ́yìn. so fún díẹ̀ yìí tó dẹ̀ lè kárí náà ní ọ̀nà omi iná títì so ètò ìlera ètò ẹ̀kọ́ gbogbo tó lè kárí nìyẹn. fún àpẹẹrẹ tẹ́ bá wo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Aṣíwájú Nurudeen Bọ́lá Oyèbánjí ó wá sí Ayédáadé Grammar School ó ṣe ìwúrí
fún àwọn ọmọ tí wọ́n wà níbẹ̀ látara pé táwọn ọmọ ìbá tiẹ̀ fẹ́ wọlé gan-an o ọ̀nà wo la tún fẹ́ gbà tí ìrọ̀rùn ó tún fi dé bá ọmọ yìí ó mọ̀ gbé kóstà wọ́n ti ní kóstà kan lẹ̀ tẹ́lẹ̀ ó tún gbé kóstà kan sí fún wọn yóò wá jẹ́ kóstà fáwọn akẹ́kọ̀ọ́ ìkan eré wọlé ìkan ìjọba ìbílẹ̀ ṣọ̀kan tí ó dè mọ́ gbé wọn lọ tí ó mọ̀ dá wọn padà láì tí ì di gómìnà so eléyìí fi tọ́ka pé eléyìí tá à ń wò yìí yóò sàn wá yóò sì rọrùn fún wa lórí ètò ẹ̀kọ́ lórí ètò ìlera the same thing ó ti ní àfojúsùn léyìí tí a sì nígbàgbọ́ pé yóò ṣe dáadáa eléyìí tó tiẹ̀ wá pẹ̀lú wa yìí léyìí tí mò ń wò pé ó tiẹ̀ yẹ kí gbogbo wa ní Ìrèwọlé Ìṣọ̀kan Ayédáadé ní federal constituency wa and west Ọ̀ṣun west ntí ẹgbẹ́ progressive tí wọ́n ti sí wa yìí gẹ́gẹ́ bí ọmọ oyè yìí tí wọ́n fún wa ní Aṣíwájú Muyideen Bọ́lá Oyèbánjí ó yẹ ká dúpẹ́ ó sì yẹ ká mọ̀ lóore eléyìí tí wọ́n fún wa kò gbọ́dọ̀ bọ́ sọnù kò gbọ́dọ̀ bọ́ sọnù torí àwọn àgbà ní akìyè rẹ̀fọ̀n ta lẹ́ẹ̀mejì nínú progressive bàbá wa Bísí Àkàndé ó ṣe gómìnà ẹ̀sà òkè bàbá Bọ́lá Ìgè wọ́n wà níbẹ̀ ẹwà àtìgbà tí gómìnà ti kú lọ́dọ̀ wọn ẹwà àtìgbà tó ti kú lọ́dọ̀ bàbá Àkàndé nílà eléyìí tí wọ́n fáwọn náà yìí a gbọ́dọ̀ fìmọ̀ ṣọ̀kan ká pọ̀wọ́pọ̀ ká gbé wọlé kó lè jẹ́ àǹfààní fún Ọ̀ṣun kó lè jẹ́ àǹfààní fún federal constituency wa Ìrèwọlé Ìṣọ̀kan Ayédáadé kó lè jẹ́ àǹfààní fún gbogbo àwa ìlú ọmọ ìlú olóyè ìlú. tẹ́ sọ fún wa ní pé tẹ́nitẹ́ni. partisan pattern a gbọ́dọ̀ gbárùkù ti Aṣíwájú Muyideen Bọ́lá Oyèbánjí láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun torí ọmọ wa ni a sì rí pó kájú ẹ̀ yóò sì ṣe dáadáa. ṣe àdúpẹ́ tó akíwògbò ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ̀dẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáláyé lórí ètò yìí ètò wa tá a pè ní ọ̀rọ̀ ìlú níbi tí a ti ń sọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò tí ó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 tá a wà yìí níbi tí Honourable Ishaq Sanusi tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ láti bí ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn ó sì mọ̀ wípé yìí náà ti gbọ́ àwọn kókó tí wọ́n sọ olóṣèlú ni wọ́n oníròyìn làwa ohun tí wọ́n rí ní àtiwọn ojú táwọn fi wò ó òun náà ni wọ́n fi gbé kalẹ̀ yẹn bàbá ẹ ti sọ nǹkan tí a máa retí kí wàá ní ìmọ̀ràn yín fáwọn aráàlú pàápàá jùlọ àwọn kan tán ti rò lọ́kàn ara wọn pé ìní jáde dìbò kí ni a fẹ́ dìbò sí gan kí ni ìmọ̀ràn yín fáráàlú. mo kọ́ ní orúkọ tìlú mo kí àwọn bàbá wa láti orí kábíyèsí alápòmù ti ìlú àpòmù ọba Adélẹ́kàn Àtóyèbí Àfọlábí kábíyèsí lẹ́yìn yẹn mo kí kábíyèsí wa nílùú Akejì náà ọba Mọ́rẹ́nigbádé Taofik Iyọlá kábíyèsí o ẹ̀mí gbogbo wọn ó gùn pẹ̀lú àṣẹ Ọlọ́run àwọn pẹ̀lú orí ìtẹ́ baba ńlá baba wọn pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àkọ́kọ́ ìmọ̀ràn mi sí aráàlú ni pé kí oníkálukú kí wọ́n kọ́ lọ gba káàdì ìdìbò wọn tí ó bá ti tásìkò tó bá ti jáde àtọmọ kékeré àtàgbà tí wọ́n ti tó dìbò tí wọ́n ti lẹ́tọ̀ọ́ àti dìbò oníkálukú wọn kí wọ́n lọ gba káàdì ìdìbò wọn láti ṣe aṣojú wọn ẹ̀tọ́ tiwọn náà ni láti dìbò lẹ́yìn ìgbà yẹn tí wọ́n bá dìbò kí wọ́n sì ṣe déédéé níbi tí wọ́n bá ti lọ dìbò kò sí jàgídíjàgan nínú ìbò eléyìí kò sí jàgídíjàgan bó ti wulẹ̀ kó mọ kóńkálukú ó jáde obìnrin ó jáde ọkùnrin ó jáde láti lọ dìbò káwọn náà lọ ṣe ẹ̀tọ́ wọn láti gbé ọmọ oyè dé ipò gómìnà ọmọ oyè tí wọ́n sì gbé dépò gómìnà tèmi lè fi gbogbo ẹnu sọ òun ni Aṣíwájú Muyideen Bọ́lá Oyèbánjí ìmọ̀ràn àkọ́kọ́ mi fún gbogbo aráàlú nìyẹn kí wọ́n lọ jáde gba káàdì wọn tí wọ́n bá gba káàdì wọn tán kí wọ́n dúró de ọjọ́ ìbò kí wọ́n sì lọ dìbò wọn fún Aṣíwájú Muyideen Bọ́lá Oyèbánjí à ń bọ̀ kí wọ́n lọ dìbò fún so tí wọ́n bá ti dìbò fún tán kí wọ́n mọ retí
orí ǹjẹ̀ǹjẹ̀ tó jẹ́ pé ó yóò mú ìlú àti agbègbè lọ sókè sí. So ìmọ̀ràn mi fún aráàlú nìyẹn, ẹ jẹ́ ká sì ṣe sùúrù pẹ̀lú ètò ìjọba, yóò dáa fún gbogbo wa. àṣẹ Èdùmàrè. A ti gba àwọn aráàlú nímọ̀ràn, ẹ̀yin olóṣèlú gangan, àwọn kan ti ń dúró pé bó bá ṣe gbà láàfún nínú àwọn olóṣèlú, ó fẹ́ kẹ́ ẹ gba olóṣèlú bọ́ọ̀bá pa bọ́ọ̀bá òkú lẹ́sẹ̀ nínú àwọn olóṣèlú kan, fẹ́ kẹ́ ẹ gbà wọ́n nímọ̀ràn, àti àwọn ọ̀dọ́ tí ọ̀pọ̀ àwọn olóṣèlú máa ń lò gẹ́gẹ́ bí irinṣẹ́ jàǹdùkú òṣèlú. Kí ni ìmọ̀ràn yín fún olóṣèlú tí wọ́n máa ń lò wọ́n àtàwọn tó máa ń lò? Mo kí olóòtú. Lákọ̀ọ́kọ́ ìmọ̀ràn mi fún gbogbo olóṣèlú, tá a bá pera wa ní olóṣèlú, ṣebí fún ìlọsíwájú ìlú àti fún ìlọsíwájú agbègbè wa àti fún ìlọsíwájú ìpínlẹ̀ wa àti fún ìlọsíwájú orílẹ̀-èdè wa ńlá ń fẹ́. Tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀, ó yẹ kí òǹkálukú lọ pàrọ̀ àti ọ̀dọ̀fin. Wáì tẹ́ ń kó ọmọ ọlọ́mọ ṣe jàgídíjàgà léyìí táyà yìí náà sì di ọmọ tí. Bẹ́ẹ̀ ni, so ẹ jẹ́ kí gbogbo olóṣèlú, mo kọ́ rọ gbogbo wa, níta ń ṣe náà ni pé a fẹ́ ṣe kí ìlú wo lè lọ síwájú, a fẹ́ ṣe kí ìpínlẹ̀ wo lè lọ síwájú àti orílẹ̀-èdè Nàìjíríà. Kí ló wá fa bọ́ọ̀ lọ bọ́ọ̀bá ọpá bọ́ọ̀bá bù lẹ́sẹ̀, kí ló fà ń bẹ̀? Aláfẹ́ tó lù ṣe ni, sáfẹ́ tó lù ṣe sọ yẹ kí jàgídíjàgan wà, ó fẹ́ tó lù ṣe èròǹgbà tó ní nínú láti tó lù ṣe, ìyẹn ò mú kí jàgídíjàgan wà. Ó fẹ́ tó lù ṣe wá lọ padà lé ọmọ kan lọ́wọ́. rárá o kó o fẹ́ tó lù ṣe, ìyẹn ò mú jàgídíjàgan wà. Èmi bìlífù nínú òṣèlú pé tó o bá sọ pé o fẹ́ tó lù ṣe, tó lọ́n bá fún ẹ láàyè, tó o bá dépò yẹn ṣe àwọn nǹkan mọ́ni gbàgbé táwọn ọmọ tiẹ̀ náà ó lè tọ́ka sí pé bàbá mi ló ṣe nǹkan báyìí. Nínú ọ̀rọ̀ a máa jáde. Mo ní èròǹgbà pé mo fẹ́ ṣe kánsẹ́lọ̀ ní 2027. Wọ́n dẹ̀ sọ fún mi pé àwọn ẹgbẹ́ wa sọ pé kò tíì kàn mí. Èyí ti ṣe tán? Èmi sì ti ṣe tán. Mo bá wò pé nígbà tí wọ́n sọ pé kò tíì kàn mí, dandan lákì ń gbalé mi lọ àbí? Mo ní kẹ́ ẹ bẹ̀ mí sẹ́, ẹ sì lẹ́ẹ̀ tí ì ṣe tán. Èwo ni jàgídíjàgan bẹ́ẹ̀? Ó sì gbalé mi lọ. Nígbà tí 2017 mo tún padà wá, wọ́n dẹ̀ lọ ó yá ìwọ lọ́kàn. Ok, mo dẹ̀ ṣe kánsílọ̀ ní ward 8 níjọba ìbílẹ̀ Ìṣọ̀kan, the largest ward. Yes, ward 8 ní ward 8. Mo ṣe kánsílọ̀ ńbẹ̀. Nígbà mo dẹ̀ ṣe kánsílọ̀, mo rí àrítọ́ka sí àwọn nǹkan tí mo ṣe, léyìí tí èmi gan padà rí pé àwọn nǹkan yìí bó mo ṣe ṣe. Torí gbogbo tí ń bẹ lánìyàn mi gbà yẹn ni pé àní mo fẹ́ ṣe dáadáa, mo fẹ́ emulate àwọn tó ń ṣe dáadáa nínú ìjọba láti lè kọ̀tàn sílẹ̀. Mo ṣe wọn gbàǹtagbára mi ká léyìí tí mo sì rí tọ́ka sí dìsìn tí n bá ń fẹsẹ̀ rìn lọ, everybody ọmọ kí mi lọ́tọ̀ kí mi lósì, wọ́n á rí i pé téèyàn bá ṣe dáadáa síwájú, dáadáa ni wọ́n mọ̀ tọ̀ lẹ́yìn. So tá a bá wà ní òṣèlú, tá a bá sọ pé a fẹ́ ṣe òṣèlú, àbáǹsà òṣèlú, ṣe bí ká lè bá a ní ìlọsíwájú fún ìlú wa ni, kí ìlú wo lè bá a ní ìlọsíwájú, kó lè tẹ̀síwájú ni, kí ìpínlẹ̀ wa kó lè tẹ̀síwájú ni, kí ló wá fa jàgídíjàgan? Èyí tí àwọn olóṣèlú wa tí wọ́n fi kíyèsára, tí wọ́n sì fi kìlọ̀ fún ara wọn. Alára máa kìlọ̀ fara ẹ̀ pé níbi mo dàgbà tó yìí ó yẹ kí n sẹ̀mẹ̀dọ̀. So a fẹ́ ètò ìjọba jàgídíjàgan nípínlẹ̀ Ọ̀ṣun mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, kọ́lọ́run wà pẹ̀lú wa. Mo sọ eléyìí fún gbogbo olóṣèlú tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Ìṣọ̀kan, láti sẹ̀mẹ̀dọ̀ pẹ̀lú ìjọba jàgídíjàgan. Kò pé o, gbogbo tẹ́ bá dẹ̀ ṣe lónìí, ìtànilọ́la ọmọ tí náà dẹ̀ ń bọ̀. So Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. So tí màá tún fi kásẹ̀ pẹ̀lú àwọn tí ń bẹ̀ níṣẹ́ pẹ̀lú jàgídíjàgan, a mọ̀ pé ọmọ kíni náà là ń ránṣẹ́ létòtòrò, ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n ránṣẹ́ yìí náà, ìbáṣe mi ìbáṣe wọ̀, ẹ jẹ́ kí kóńkálukú wọn kán náà lọ sí mẹ́dọ̀, torí kò sẹ́ni tí ò lè ṣe dáadáa, kò sì sẹ́ni tí ò lè ṣoríire. Ọmọ rẹ̀ pé
pé ìwọ náà ò lè ṣe dáadáa àbí ìwọ náà ò lè ṣe wọ́n ṣe oríire. àmọ́ kádà So pẹ́pẹ́pẹ́. wọ́n jẹ́ kí ẹnìkan ó kàdá tàbí kó kù mọ̀ pé kó lọ pàdé ẹnìkan tàbí kó lọ sẹ́nìkan jàǹbá tá lọ bá lọ àbọ̀ ń bọ̀ ẹ kí ìsara tá ló bá lọ. àbọ̀ ń bọ̀ ìwọ tó sẹ́nìkan jàǹbá lónìí tiẹ̀ náà alọ́lọ́lọ́ yẹn àbọ̀ náà ń bọ̀ so ẹ jẹ́ ká kí ìsara ọlọ́run wà pẹ̀lú wa. àmín. tó ibi náà ni a ti mọ gẹpẹtẹ fún tèmi lórí ètò yìí ètò wa tá a pè ní ọ̀rọ̀ ìlú ibi tá a ti ń gba Honourable Isaac Sanusi tá a ti ń gba àwọn ní àlejò tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ láti bí ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn. Olóṣèlú ni wọ́n o, kì í tó wá sí olóṣèlú lásán, olóṣèlú tó lórúkọ tó tún lámìlaka níjọba àbílẹ̀ ìṣọ̀kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni tí wọ́n tó wá ṣe olóṣèlú kan ní ẹgbẹ́ kan sá ní ẹgbẹ́ òṣèlú Progressive APC òun náà ni wọ́n eléyìí sọ fún wa wípé ẹni tí a gbé wá èèyàn pàtàkì èèkàn olóṣèlú òun náà ni wọ́n tẹ́yìn náà wá wò wípé ẹ fẹ́ wá sórí ètò ọ̀rọ̀ ìlú láti wá sọ tẹnu yín láti wá fi èrò títí yín náà lórí ọ̀rọ̀ tó ń lọ nílùú àjẹ́ pé kẹ́ ẹ mọ̀ sí iyèméjì láti máa bọ̀ eléyìí náà ni a fi máa dágbére bàbá ẹ bá ní kí àwọn èèyàn yín káàkiri àgbáyé tí wọ́n wò wá tí wọ́n ń bọ̀. Mo kí gbogbo ọmọ ẹgbẹ́ Progressive lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni mo dẹ̀ kí gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ lọ fọkàn balẹ̀ o Aṣíwájú Muyideen Bọ́lá Oyèbánjí tó bá di on the 16 August gbogbo wa lájọ kíra wa kú oríire látara pé Aṣíwájú Muyideen Bọ́lá Oyèbánjí máa di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó máa di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n iná búrẹ́dì a kì í jẹ́ ṣe jàgídíjàgan torí ètò tó ti wà ńlẹ̀ ni èmi kò yàn tí ó dìbò ẹ̀yin kò yàn tí ó dìbò kò sí jàǹbẹ́ ṣe bẹ́ẹ̀ ni ọba ẹni ìwé ẹ̀ bá pọ̀ jù ni wọ́n kà kí n jàgídíjàgan ti bẹ̀rẹ̀ eléyìí tí sì fi ń dè mí lójú pé Aṣíwájú Muyideen Bọ́lá Oyèbánjí tó bá di on the 16 ẹ pè mí ẹ kì mí kú oríire èmi náà pè ẹ kì í kú oríire pé Aṣíwájú Muyideen Bọ́lá Oyèbánjí lódókèrè ó ti di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun so mo kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun á jọ pàdé pẹ̀lú ayọ̀ àti ìdùnnú pàápàá jùlọ ní Ìrèwọlé Ìṣọ̀kan Ayédáadé tó jẹ́ federal constituency wa ọmọ wa ní Aṣíwájú Muyideen Bọ́lá Oyèbánjí léyìí tí gbogbo wa tájọ kíra wa kú oríire tó bá di August 16 2026 tàwa God bless you. ẹ ṣe àdúgbò Tajudeen olówó òkè lórúkọ tèmi MC tó ta sísun làwọn èèyàn ń pè mí ìnàjọ ẹkùn tí bọdẹ lẹrù ní gbogbo gbà ẹ̀ṣọ́ kò yé ni mí o ìkòyí ẹ̀ṣọ́ ní ilé bàbá tó bí mi lọ́mọ nínú bàbá mi kábíyèsí ọba Muhammadu Taofeek Iyọlá Àkàndé Mọ̀rẹ́nigbádé Oyètádé àkọ́kọ́ Olúkòyí tilẹ̀kùn yìí kí bàbá kí wọ́n pẹ́ fún wa o títí ìgbà náà tí a tún pàdé lórí ètò yìí ire àtayọ̀ kọ̀mọ̀ nítàn nílé gbogbo wa o thank you God bless you. ó ta social media àtúntìdé o. ká farere polongo polówó iṣẹ́ ni la fi farasajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún ìdí rèé tá a fi ṣèdásílẹ̀ iléeṣẹ́ ó ta social media concept iléeṣẹ́ tó mọ ti fún tẹ̀dọ̀ bá a ṣe ṣàgbékalẹ̀ fọ́nrán ìpolówó ọjà jingle production lọ́nà tí fi jẹ́ ìtẹ́wọ́gbà fáyé lórí rédíò tẹlifíṣàn tàbí social media iléeṣẹ́ wa ó ta social media concept àmọ́ oríṣiríṣi ọgbọ́n àti ìpolówó ọjà tó yẹ fún iléeṣẹ́ àtòkòwò yín bó ṣe straight line tàbí dialogue bó sì jẹ́ drama poetry tàbí music format lẹ fẹ́ ṣe pẹ̀lú owó péréte ó ta social media concept ní ẹ pè a ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alóyin lóhùn voice over artist pẹ̀lú ohùn tó ta ṣánṣán ọjà wo lẹ̀ ń tà iṣẹ́ wo lẹ̀yin ṣe irú kéde wo lẹ fẹ́ ṣe ẹ pè wá bá wa sọ̀rọ̀ sójú òpó 07063291779 ibi gbogbo lọ́wọ́jà wá dé ó ta social media concept níbi gbogbo nígbàkúgbà. ẹ má gbàgbé pé àǹfààní wà láti wá ṣe ìpolówó àti ìkéde iléeṣẹ́ àti okòwò yín lórí ìkànnì Otasansan TV kẹjẹ ká fi tiwa gbé tí ń lárugẹ iṣẹ́ wo lẹ́yìn ṣe òwò owó lẹ́yìn láàyò kí ni product tẹ̀ ń ṣe jáde iléeṣẹ́ yín tẹ̀ fẹ́ káyé gbọ́ tẹ̀ fẹ́ káyé mọ̀ tẹ̀ fẹ́ kí ọjọ́ ìtẹ̀wọ́gbà káàkiri àgbáyé ẹ pè wá ẹ bá wa sọ̀rọ̀ ní iléeṣẹ́ wa Otasansan Media International kí a jọ sọ̀rọ̀ papọ̀ kábà ń fi ẹnu ajé ẹnu owó ẹnu láàrọ̀ ọ̀rọ̀ kábà ń fi polówó pọlọ́lá pọlọ́rọ̀ sí iléeṣẹ́ àti okòwò yín kí iléeṣẹ́ àti okòwò yín kó lè dìtẹ̀wọ́gbà káàkiri àgbáláyé oríṣiríṣi concept ló wà ní iléeṣẹ́ wa eléyìí tó bá bá iléeṣẹ́ àti okòwò yín mu òun náà ni a lò fún yín lẹ́yìn tá a bá ti jọ sọ̀rọ̀ papọ̀ tá a bá ti mọ tẹ́ ń ṣe ẹ pè wá o a mọ̀ retí yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní iléeṣẹ́ Otasansan Media International
tẹ́ fi pè wá bá wa sọ̀rọ̀ òun náà ni 07063291779 07063291779 òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ títí wa. ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín bó sì jẹ́ pé ẹ fẹ́ yọjú sí wa nílé iṣẹ́ wa ní iléeṣẹ́ Otasansan Media International. A wà ní ilé Alhaji S.O. Raji ní ìsàlẹ̀ abiri nílùú Ìkòyí nípínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀‐èdè Nàìjíríà. òun náà ni iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wa wà. ẹ yọjú sí wa ká jọ sọ̀rọ̀ papọ̀ bí ó ṣe rọrùn. àwọn tó ti ń darapọ̀ mọ́ wa nílé iṣẹ́ yìí wọ́n ń dúpẹ́ lẹ́yìn tí wọ́n darapọ̀ mọ́ wa torí pé wọ́n rí yàtọ̀ eléyìí tí ó gá yàtà nílé iṣẹ́ tí a bá wọn polówó àjẹpẹ́ kẹ́yìn náà darapọ̀ mọ́ wa kẹ́yìn náà rí yàtọ̀ eléyìí tí ó gbọ̀ngbọ́n nílé iṣẹ́ yín. àmọ́ retí yín o. Thank you. God bless you.